election míì tá a máa ṣe é sí ó di 2027 alómi tó máa wà láyé tá a bá tún ilé wa tò ká ránra wa létí nǹkan tí àwọn bàbá yẹn bọ́n ṣe bó ṣe jẹ́ tàdẹ̀ nídìí ariwo tó pọ̀ ká ti la bá tí pdp bá ti roll out síta báyìí ó yá nìyẹn torí kò sẹ́ńtà àkójọ mọ́ra APC èèyàn kò ń dẹ́njà wá dé gbogbo wa àlẹ́gbẹ́ ẹ̀jẹ̀ àtúntò tá a bá ṣe bẹ́ẹ̀ lè ní kó lọ ṣe chairman ó ti ń rí wọn ti ní position ara wọn alómẹ tó jẹ máa wà lánàá ilé ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ ní ọdún 4 ni tó bá dẹ̀ fẹ́ di ògbóǹtagì wá ti bẹ̀rẹ̀ láti sìn àsìkò tó wà sí ká lè dúdú ká kọ́kọ́ béèrè state by state kí ló fa sábàbí tá a bá ṣe bẹ́ẹ̀ á tanra wa jẹ ni o èmi ò tiẹ̀ ní lọ́wọ́ náà. Ẹ ká bọ́ sí ti PDP kò sáà ti ìpínlẹ̀ kò sáà látìgbà tí ọ̀fọ̀n ní tọ̀síjọ́ gidi nígbà tí kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní. ti bẹ̀rẹ̀ ní PDP kó wọ́n ti ń ṣe pé káwọn ọ̀rọ̀ ọmọ tó rẹ́ pé PDP àkókò wọn rí mú ìgbà kan wà tí ẹ̀ṣẹ̀ sọ pé àsìkò ti tó fún bàbá sọ pé kí bàbá sọ pé kó ṣe kí ni wọ́n gbẹnu kò ní ọ̀rọ̀ Èkó ṣùgbọ́n síbẹ̀ náà bàbá sọ pé náà ni wọ́n sì sọ pé ó ṣe kí ó ṣe ṣé PDP Èkó àwọn APC máa sọ pé PDP ti kú pátápátá lẹ́kọ̀ọ́ ìyẹn sì tó tó wù wọ́n nìyẹn kan tó wù wọ́n láti sọ sórí àwọn èèyàn ọmọ ènìyàn. mi ti parí ìbéèrè mi o. ṣùgbọ́n táwọn èèyàn sọ pé PDP ló pé ẹ̀yin gangan ni ẹ jẹ́ ẹni tó mi ò mọ̀ bí mo ṣe lè sọ pé ẹ̀yin gangan lọ́wọ́ yín ni PDP Èkó wà pé ẹ̀yin gangan lè ti jẹ́ kí PDP kì í ṣe kí ni ọ̀rọ̀ mú ní. pé tó bá máa tò wọ́ wọn ló wà. pé tó bá máa tò wọ́ yín ló wà pé ìgbà bẹ̀rẹ̀ mú àpẹẹrẹ ìtọ́jú ìgbà Jandor APC ló ti wá tó di pé wọ́n fà kalẹ̀ fún PDP pé kókọ̀ ìgbà tó yá wọ́n lọ pẹ́ ìtúní pé Labour Party ní kí wọ́n tún tẹ̀lé ṣé bá ṣe máa wò ní Èkó tí Èkó bá yanjú báwọn alájà fẹ́ sọ títí òkè. torí àwọn tó ń bá ẹ sọ alábòsí mo tọ́ ni mo sọ fún ẹ wà lọ́mọdé òfà kọyọ ó wà ní gìrìbà ṣùgbà tó bá lo gbogbo nǹkan ọmọ aṣẹ́jú pàkópàkó bí akọ́kọ́ ìgbà yẹn láàárọ̀ dáná mo rò kí lèmi fẹ́ fi ṣe torí ìfẹ́ tíyan ní sí ẹgbẹ́ yìí ló ń dúró àwọn the first elected vice chairman Southwest elected. Yes, sir. I served and I became deputy chairman South Yes. and became the deputy chairman of National. And I am proud to say pé èmi ọdún 10 ni mo lò national secretariat. Àwọn tó bá sọ bẹ́ẹ̀ fún bí wọ́n péjọ òun ni mo wá sí local government ló pé eléyìí ní kẹmú ẹ má mi lè ṣùgbọ́n kí ni Yorùbá ṣe máa ń sọ kíní kan ló dé ìyàlódé tó nílò pé ìyàlódé ló nílò pé inú ilẹ̀ ní sí ìdí ìdọ̀tí náà ni you see ara nǹkan tí mo ṣe sọ pé national fúnra ẹ̀ ó yẹ ká sọ̀rọ̀ gbogbo àbòsí gbogbo wàkíwà tó lúkálùkù wà kòkó ṣe kékeré dé ẹni ẹ̀ tí ètò mú chairman kan lè ní èdè jẹ no gbogbo ìdọ̀tí tó ń ṣe ta fi fọ́ mọ́lẹ̀ láti pìlẹ̀ ó ń béèrè pé kí ní dé tí o ṣé bá ṣe ń dìbò bó ṣe yẹ ká dìbò ní à ń ṣe lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ ni òun wọlé kí ni bí àwọn ọmọ ensars láàrin kí bí anybody láàrin Èkó lè ní pé pátì wọn yẹn ò tí ẹ fẹ́ abẹ́ ẹ fẹ́ wọ́n béèrè ẹ ní láti máa lọ máa tó wọ́n pé mo sọ pé àwọn nǹkan tó burú jù nínú ọ̀rọ̀ òṣèlú wa ẹ̀wọ̀n nǹkan tí Yakubu ṣe chairman ẹgbẹ́ àmì INEC
ìjọ tí Buhari sọ pé àwọn ti ra machine tuntun wọ́n ti gbé dé àṣepatí mo bí tí mo wí pé ó dàbá yìí nǹkan táwọn èèyàn bá fẹ́ ẹ̀ máa gbọ́ sí wá dijọ́ yẹn tolúkà gúdìbò ní glitch kan wà níbì kan nǹkan yẹn ló máa bá òun títí tó máa fi kú ní ìṣépè fún àbòsí tó ṣe yẹn tó mọ Yakubu mo ní kí lọ́ọ̀gbẹ́ni yìí sọ mo ní glitch wà mo ní iṣẹ́ ológun tèmi wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọkọ̀ iṣẹ́ mi ni iṣẹ́ ìbọn àti wọ́n ṣe máa lo gbogbo kọ̀ǹpútà ọkọ̀ wọ́n á ní ó dàbí ìgbà tó jẹ́ pé a wà lágbàmì fún wọ́ọ̀ wọ́n wá fáyà mísàì tó ń bọ̀ rédà wa ti rí ó ti calculate gbogbo kọ̀ǹpútà yẹn ti calculate táìmù ló máa fi lọ́dọ̀ wa kí ni gbogbo wẹ́dà yẹn ṣe láti sọ fún wa pé ibi wẹ́pọ̀ yìí lẹ máa lò kí ní báyìí ní kẹjì sí o bóyá òkè ní àbísàlẹ̀ o èyí ó yẹ kí olórí oko bẹ̀ the captain yẹ kó ṣe ni pé ó press fire ó wá ní glitch wà nù ọmọ bá ti kú nìyí àbòsí tó ṣe ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀ ìdọ̀tí tó ṣe ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀ ó wá yí padà sí bó ṣe ń ṣe aláfọwọ́kọ wọ́n fọwọ́ kọ́ ẹ̀rọ gbogbo òkútọ́ náà dì lẹ́kọ̀ọ́ yé bọ́ àfọwọ́kọ́ ni ṣé inú àwọn èèyàn dùn lẹ́kọ̀ọ́ láwọn ìgbà kan tá tiẹ̀ tó wá ń rìn Àtíkù náà wá bẹ̀ wá ní olóhùn lòun lọ bá yìí ìta má bínú ó tún sọ lẹ́nu ọjọ́ mẹ́ta. ẹ ti sọ láìpẹ́ yìí olóhùn ló ń fà. èmi ò wá pé ibi tó ti máa gba ìyá tó máa gbẹ̀yẹ ti kíní kan Olódùmarè ló ń fìyàn jọba ilé téèyàn bá dẹ̀ fi tán kọ́kọ́. títa bá fi tán mọ ìrìn ní wò. nísìnyí bàtà wà lẹ́kọ̀ọ́ tí ara bò àbí ara lẹ́ òkú ní ìdàkósí. àwọn ọmọ wa lóòótọ́ bí Jandor ṣe dé gbogbo wa dáadáa ni irú ẹ̀ gbogbo wa dẹ̀ ti gbà ẹ̀yàn kan àgbà kan ló ràn wá a dẹ̀ sọ fún wọ́n wá jáde wọ́n wá níbí ikú leaders bá ṣe máa ń ṣe gbogbo àwọn tó bá láwọn fẹ́ di gómìnà fẹ́ di gbọ́n fẹ́ dọ̀pọ̀ làmọ́ ní kó wá bá wa sọ̀rọ̀ ká wò ó pé ṣé eléyìí ló tọ́ aṣojú wa dáadáa. náà wá bí ilẹ̀ sọ ọmọ tó ṣe dáadáa jù ní Bible bàbá ẹ̀ àti mi àdìjọ wà ní yunifásitì nígbà kan náà mo dẹ̀ pé bàbá ẹ̀ mú ní jẹ́ kí eléyìí tó jù lọ ó jẹ́ kó ṣe lọ́nà kí Bible kó ṣe pé because 39 years old ní nígbà yẹn ilé 43 or something pé tó bá máa fi tó kìíní pé kó má sí àwọ̀ ilé iṣẹ́ ìṣẹ̀dẹ́gbẹ́ ni kò tí ẹni tó ràn wá pé kan wò náà sọ̀rọ̀ dáadáa but kò tó ti Bible àwọn tó wà bí náà ẹ̀bẹ̀ sọ pé pé kí èèyàn lọ kó ṣe a sì bí bọ́ ṣe ṣe tán ló ń kó ibi iṣẹ́ àbábà òun ti bá sídé relé sọ̀rọ̀ níta kó tó kú ó sọ pé tó bá máa mú running mate pé kó lọ mú èèyàn kan ní Ìkòròdú ó ní àbò gbogbo ìsọkúsọ wo ló ń sọ sórí ọ̀nà yẹn get out of my office.
àbòsí tó ṣe nìyẹn. Ọmọ tí bí bá dẹ̀ ní pé nígbà tí ó tún ní ńjọ́ tó máa tún ṣe primary yẹn tún pè mí pé tó bá jẹ́ pé wọ́n filẹ̀ pé kó àná fàyà. Òdìyàn ṣe àríkọ́gbọ́n náà rẹ̀ ṣé bí kò lè da àṣẹ ní pé òkè ìwọ̀n tó wá láti bá ẹmọ ìṣe òun ti contest the largest senatorial district òun dẹ̀ ló win tó tó gbé fún ìgbà yẹn àwọn tó ń fọwọ́ kọ wọn. Bó ṣe lọ sí travel gbàtí máa fi dé bàbá ẹ̀ ní àwọn tí bàbá àwọn máa lọ sí labour ìwọ bọ̀ yìí má débi mọ́ o. Jídé. Jandor má débi mọ́ Abosi èèyàn yẹn ní yóò fi bo òun náà dún jọ́ ló dẹ́gbẹ́ yìí àwọn ará àtọ̀ àwọn tó jọ̀gẹ́ lọ nígbà pé in fact mo gbọ́ pọ́ ní Fáṣọlá tó lọ́gàá òun yẹn ló ní kó wá sí kinní kan ìyẹn sọ pé cameraman ló fẹ́ di gómìnà rẹ̀ ó sọ àkàrà tó sí ọmọ yẹn dẹ̀ lọ sí labour imagine tó bá jẹ́ kó dúró sí dáwò ká ṣe torí èèyàn bá ṣe àbòsí bàbá o lè gbin iṣu kò ní coconut ló máa ká mbẹ̀ ìyẹn ni ṣe ń sọ fáwọn èèyàn wa pé kọ́ mú sùúrù tàbí kọ́gbọ́n mi irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ torí ẹ̀ normally èmi ò kí ń dá sí ilé ìtàn wá torí ìforúkọ bò bàbá láṣìírí ni ò ṣe jẹ́ kí pé ok ẹ jẹ́ káwọn méjèèjì jọ̀lọ̀ táwọn méjèèjì bá lọ wo result tiẹ̀ àti zero tí eléyìí gbà bí tiẹ̀ tọ́ba tiẹ̀ á di ẹ̀ mọ́ àná sanwó. Oníwọ̀n lọ ní pé kékeré kan ló ní kó lọ mú woman kan láti kó ló màláyà ò ṣe sọ fún mi nígbà tó fẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ò ṣe sọ fún mi látòsí ìrìn mi ò ṣẹgbẹ́ ẹ̀ ó ti ṣe tán àbí kò tí ṣé kò tí fìdí jálẹ̀. Bàbá mo fẹ́ mú ìbéèrè méjì papọ̀ ìkíní Sunday Igboho ó tún ti ń halẹ̀ nínú èdè yẹn kí ni ẹ̀rí sọ sí ìhàlẹ̀ Sunday Igboho pàápàá nípa ti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìkejì ní ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ àti àwọn ọba lórí èdìdè ẹ̀jókòó ìbéèrè yẹn mo fẹ́ fi lórí pé ọba nínú ìwé òfin ilẹ̀ wa báwo ló ṣe rí báwo ló ṣe rí tí kan ò fi ní ìkan òfin ní gbàkejì kìíní òfin ní gbàkejì wọn ní fi gbára wọn ìbéèrè méjì ẹni sá. Sorry, the first one to béèrè ní Sunday Igboho máa bẹ̀ kó mú sùúrù lérè púpọ̀ torí hó ha he hó hì kò sẹ́ni tó mọ bí tó lè já sí o àní kíkọ́ gbé constitution wa dàrí èyí tí a tún ṣe a tún wò kí ọ̀gbẹ́ni tó wà mẹ́sìn kó gbé ta ó jẹ́ kí gbogbo ayé mi gbogbo èyí táwọn sọ pé àwọn fẹ́ lọ fọ́ọ̀mù Republic of Yorùbá bí Odùduwà Yorùbá nation. Sórí nínú gbogbo ilẹ̀ Yorùbá Èkó nìkan ló yàtọ̀ torí pé
tó bá dé síkò tó mọ̀ pé káràkátà làwọn ṣe ń bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe tẹ èkó tó rìn tó bá ní nǹkan kan tó fẹ́ tà ní bí ẹ pé ṣé Ògùn tó ti wá àbí Ọ̀yọ́ àbí kútúwéjì àbí ilẹ̀ Haúsá tó bá ti gbé wá àwò tó bá wà láti rà àárà ìwọ náà bẹ̀rẹ̀ sí lówó tiẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ Èkó nǹkan tí ó ká kú dánwò lẹ́kọ̀ọ́ nítorí àwọn òwò pé ilé Ìgbò ilé Haúsá ilé Ìgbò tó bá ti dé wà sanwó orí ẹ̀ wà sanwó kíni tó bá fẹ́ ralẹ̀ láta fún ẹ wà kọ́ létí ẹ̀ àwọn ọmọ ẹ náà bẹ̀rẹ̀ sí Èkó nìkan àti Kánò ló máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. even tó bá bọ́ sí Ògùn state lẹ́gbẹ̀ẹ́ wá ń bì oníwọ̀ fẹ́ dìbò fẹ́ gbé gbádà ọ̀wọ́ pé kúrò ti wá ṣé yẹ wá ni o àbí Ẹ̀gbá àbí Ìjẹ̀bú àbí Rẹ́mọ tó bá sínú kankan náà tí mo ka Ìgbẹ́ máa lé ẹ̀ dànù. mo bá dé Ọ̀yọ́ tó wá láti Ìbàdàn tó wá láti Ọ̀yọ́mèsì tó wá láti Ìṣẹ̀yìn kò ní kíní kan ló fẹ́ níbẹ̀ yẹn Ìgbẹ́ wọ́n máa lé ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri. Kánò ló tún yàtọ̀ torí báwa ṣe ń tajà bíi làwọn náà ṣe commercial center. That's why wọ́n máa ń rò pé òmùgọ̀ làwọn ará Èkó bọ́ ṣe tẹ̀dó nìyẹn òwò làwọn ṣe ilé ọrọ̀ Èkó. ṣùgbọ́n lọ try any boy ò lè rí nǹkan kan bẹ́ẹ̀ máa lé ẹ̀ wò kò má jẹ́ Ìjẹ̀bú kò má jẹ́ Rẹ́mọ kò má jẹ́ Ẹ̀gbá àbí Yewa olóò fẹ́ gbé gbàgbó ní òní bó ṣe súnmọ́ Èkó tó nígbà so nǹkan tó fà á tí ó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn. Now the other one tó béèrè was ẹtí bàbá pẹ̀lú àwọn ọmọ tó ń ṣe òbí ń sọ pé àgbàṣẹ ìyẹn kó jáde lẹ́nu irú èmi báyìí ṣùgbọ́n ìwé òfin wa náà constitution wa ó ti kọ́ ọkọ tó lùkà kú díẹ̀ lágbo. You get my point? Ta ló yan ọba? Àwọn afọbajẹ àkọ́kọ́ jókòó tó bá ní ẹni báyìí làwọn fẹ́ á recommend àgbè lọ sọ́dọ̀ gómìnà. Gómìnà ló máa fọwọ́ sí i. Èmi ti ṣe rí àwọn àgbàlagbà kan wá nígbà tó fẹ́ ṣe ti èwe bàbá èwe lè ní wọ́n ní èèyàn kan ló yẹ kó jẹ́ èèyàn bá nìkan ló yẹ pé lẹ́yìn ló ṣe kúrú kan ní ẹ̀yìn àfọ̀bàjẹ́ ẹ̀yìn jókòó káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀ wá láàrin yín kó má sì jà oúnjẹ bá lẹ̀ fẹ́ wọ́n lè ṣe tán wọ́n wá sọ ní iná àlà ni ní kò á ṣe ni torí tó mọ̀ wọ́n máa ní cultural festival àti kankan tán láti ṣe tutù tán láti túnṣe òun láti mú kí sójà dúró sí ilé àbẹ̀rẹ̀ kábíyèsí náà ló wà ní ẹ̀sìn ìwà láti bìtì àwọn afọbajẹ ẹlẹ́ni táwọn fẹ́ rẹ̀ èyí ní kékeré lọ ṣe báyìí àwọn kan wọ́n tẹ̀ wá fẹjọ́ mi sùn àwọn ọ̀gá mi gbà yẹn bàbá ṣe àwọn Babangida tó fẹ́ àwọn fẹ́ tí ìwọ já fọbajẹ fífẹ́ forúkọ gbé bàbá náà láṣìírí ẹ̀ ẹ́ big man wọ́n á halẹ̀ mọ́ mi níta ní ìwà láti tradition tó fi ń ṣe rè ẹni tó láwọn mú rè adẹ̀ ní kọ́ rìkọ́dù ẹni tó fẹ́ wọn kábíyèsí náà ló wà lórí ní ìpínlẹ̀ ni àwọn kan tún dé ní wọ́n fi ibìkan jẹ lákòókò kàkàkí tó máa ń fún ní pálásì kábíyèsí ní ọba àkókò
ìwọ tó ló fẹ́ jẹ kí ẹ máa tí ẹ máa fún kàkàkí fúnra yín wọ́n ní ò lè jọba ìyẹn náà tún di wàhálà dúró sórí òótọ́ àti ní ti ẹ̀mọ̀ bóyá kábíyèsí àkókò ìwà kan sí àgbàgbà ti dé but that is the authority to appoint to give you that staff of office you must have the signature of sórí bí kíní tó béèrè lọ́wọ́ mi nígbà tó ní kọ́ dìde kọ́ jókòó yẹn mo fara mọ́ mi ò lágbàṣẹ o bá bí mi ní ìhòòhò mania bàbá ẹ lè ṣí bọ́nà mi ṣé tó bá ń bá àlè máa ṣìṣe ara wa dà wọ́n ṣẹ̀ wọ́n bá gómìnà jà wọ́n lè gómìnà lè mú wọn kó sọdá wọn gómìnà agbára ẹ̀ pọ̀ nítorí òfin ilẹ̀ òfin wa constitution wa ló fún wọn lágbára yẹn òdó ìbò King Charles tó wà ń bẹ̀ lé ní kó kọjú ìjà sí gọ́ọ̀mẹ̀ntì kó lóun fẹ́ bá ṣe kílé àgbẹ̀ o nígbà tí Diana kú prime minister ń gbà yẹn ló lọ bá màmá pé yá màmá ẹ láti bọ́ táwọn ẹ wá fara kan àwọn èèyàn torí bára ṣe ń kàn ló kó má lọ dàbí French Revolution tí wọ́n pé ọmọ ṣe gba ọba tí wọ́n títí dọ̀là láwọn ò fẹ́ ọba ń lu àwọn ọmọ pé president àwọn ò fọ́pá kọ́kọ́ owó bọ́ ṣe Mussolini ní Italy and àwọn ọdún kan tún ìwà bẹ́ẹ̀ àwọn Germans ń kọ́ kò sí nǹkan kúrú lábẹ́ ọ̀run yìí ṣùgbọ́n tó bá bí mi èmi ò mọ the real story o ṣùgbọ́n kan bá pè wọ́n sínú ilé pé ẹ̀yà ara bíi kí ló dé gómìnà náà jókòó ibi gómìnà aṣọdún maximum aṣọdún 8 àwọn kábíyèsí ìjọba lọ́lọ́ba pè iṣẹ́ ẹ̀tàn láti wá a meeting point àsọyípọ̀ yẹn ni kò bá fi rárá bára wọn ṣe gbémi ṣe rí o torí ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ní ìlú mi ò mọ nǹkan tí mi ò tí bá bàbá sọ̀rọ̀ mi ò mọ nígbà tèmi náà gbọ́ ni bá lọ tẹ YouTube láti wò ó pé kí ló ṣẹlẹ̀ wọ́n tó fa ọdún kọ̀ọ̀kan láti fà kí bàbá tó bínú bẹ́ẹ̀ ṣe ni báwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí yí wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nílẹ̀ Yorùbá ẹjọ́ ẹjẹ́ akóra wa jọ ọmọ Yorùbá mo fẹ́ bẹ̀ wá ni ẹjẹ́ anífẹ̀ẹ́ ara wa tó bá ń sọ̀rọ̀ nípa ọ̀làjú ìlú yìí ìjọ first doctor first accountant first lawyer first bishop ní gbogbo Áfíríkà tójọ mẹ́ta láti bọ̀ àwọn ọmọ tó ń bọ̀ àní nǹkan tí wo ò bá nígbà á ṣe káyẹ̀ fún ọmọ ìlú yìí wọn lọ́jọ́ á béèrè lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ a nífẹ̀ẹ́ ara wa ìyẹn láàní Paul ẹ̀kọ́ àkọ́jù kí là ń lé kí là ń wá tọ́lọ́hun ò fún wa lẹ̀ Yorùbá ṣé ìwé kíkà ni ṣé ọ̀rọ̀ nǹkan mèremère ni àbí nǹkan àgbẹ̀
kí ló dé tí ó bá ti di pé ó ti kí ni a máa lóhun tán ẹ̀ a máa hu àbòsí ọba Olódùmarè ń wò wá o ẹ jẹ́ a nífẹ̀ẹ́ ara wa o nítorí nǹkan tèmi rí tó kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá nìyẹn o kí ló ń tọ́ fún kò sí irú tó lè tọ́ tó lè lọ bá tí ò ní tú kájọ́ kan ẹ jẹ́ a ṣe eré o. ẹ ṣe sà a dúpẹ́ fún àǹfààní tí ẹ fi gbà wá máa fi àkókò ìpè ọ̀dà wa fún àwọn máa ṣe bótọ̀ tán ọṣìṣẹ́ náà padà rẹ̀. tó bá wọlé sí àṣọ láti rí ẹsẹ̀ kó.